Mo kí gbogbo yẹn lólùfẹ́ Adé Ọmọdé. Ẹ jọ̀ọ́ máa bá mi share program yìí. Láwòrí ò gbọ́dọ̀ kú. Kí mo sọ? Gbogbo ọmọ Nàìjíríà, ẹ jọ̀ọ́. Ẹ má jẹ́ kí Láwòrí, bàbá Láwòrí tó ti tíátà yẹn, ẹ má jẹ́ kó kú. Ká tó mọ ìgbésẹ̀ tó yẹ ká gbé. Tí fún àǹfààní tí ẹ mọ nǹkan tó ń ṣẹlẹ̀. Láìpẹ́ recently Ọ̀gá Láwòrí ó ṣe fídíò kan lórí Instagram page ẹ̀ níbi tí wọ́n ti plaster orí ẹ̀ tó dẹ̀ ń pariwo pé gbogbo ọmọ Nàìjíríà ẹ̀ gbàm ẹ má jẹ́ kó ń kú. Ó ṣàlàyé pé òun lọ ṣe MC ní Ìdìmú níbẹ̀ làwọn kan ti wá bá ń pé Ọ̀gá Kókó ẹ má jẹ́ Ọ̀gá Kókó Èkó popular Kókó tẹmọ̀ mi ní pariwo mi ní sọ́tán oríṣi náà máa sọ pé èèyàn bá àwọn lórúkọ jẹ́ bọ́ Láwòrí fún rẹ̀ dárúkọ ẹ̀ lórí Instagram ẹ̀ pé àwọn ènìyàn ní ó ń pe òun getting there wọ́n ní ọ sọ wípé kò recognize wọn àbí nǹkankan ìyẹn dẹ̀ tender apology pé má bínú mi mọ̀ pé wà around ni màá recognize yín but ọ̀rọ̀ yẹn padà dànkan mi pẹ̀lú àwọn boys kan tó wá sáà sí kíni wọ́n fọ́ ìgò lórí Láwòrí tó ṣubú lulẹ̀ tí ò dẹ̀ mọ̀ nǹkan tó ń ṣe mọ́ àti bẹ́ẹ̀ wọ́n gbé lọ ilé ìwòsàn. Bó tilẹ̀ jẹ́ pé Ọ̀gá Kókó ti defend rẹ̀ pé òun mọ̀ nǹkan kan pa ẹ̀ pé òun mọ̀ nǹkan kan pa ẹ̀ òun lè ní káwọn èèyàn lọ fọ́gò lórí Láwòrí. Ṣùgbọ́n láti gbà yẹn Láwòrí ò gbádùn láti gbà yẹn kò gbádùn torí orí yẹn pọ̀ gan. Ẹni tó kì í sọmọ tàtẹ́lẹ̀ bá lè máa fọ́gò lórí èèyàn débi pé ó kò mọ nǹkan tó ń ṣe mọ́ tó di ilé ìwòsàn ìgbà tẹ́mi gá lórí yẹn ẹ̀rù bá mi. Now few days back níyàwó ẹ̀ pariwo síta lẹ́yìn ìgbà tó kọ́ discharge ẹ̀ tó ń rán orí yẹn ìyàwó ẹ̀ tó sọ pé kò mọ bó tó ṣe ń ṣe mọ́ wọ́n tún gbé lọ ilé ìwòsàn again nílé ìwòsàn ìyàwó ẹ̀ pariwo few days back pé kò yá wọn mọ́ pé láti gbà tí ọ̀rọ̀ orí ẹ̀ ṣẹlẹ̀ gbogbo bó ṣe ń ṣe ò yá wọn mọ́ gbogbo kò lè rìn mọ́ kò lè ṣe nǹkan kan kò sẹ́ni tó sọ̀rọ̀ sí ní ọ̀rọ̀ ọjọ́ mélòó sẹ́yìn ilé ìwòsàn yẹn náà wọ́n ṣàtúnṣe wọ́n ṣe everything wọ́n dá padà sílé. Now níjẹta again system ẹ̀ tó dàrú wọ́n tó gbé lọ ilé ìwòsàn ti gbàgbà gossip post òun náà gbé nínú ìsìn àrọ àwọn bloggers kọ̀ọ̀kan tó gbé nínú ìsìn. Ìjẹta wà ní bọ̀dá Yọ̀mí Fábíyì ṣẹ̀wá rí ló ṣẹ̀ mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ látọjọ́ ẹ̀ Láwòrí. Ẹgbẹ́ wa wà so surprised pé òun ò gbọ́ nǹkankan torí ìsìlẹ̀ máa ní Yọ̀mí tún bẹ̀rẹ̀ ibi tí mo ń lọ nìyẹn ìsìlẹ̀ máa ní Yọ̀mí tún bẹ̀rẹ̀ pé sóun nìkan ni. Ó wá ní òun wà wí ẹ̀ ń pa incident yẹn tẹ́lẹ̀tẹ́lẹ̀ òun náà dẹ̀ condemn ìwà burúkú yẹn ká fọ́gò lórí èèyàn ẹni tó kìí ṣe pọ́n pàgò lórí ara ẹ̀ tẹ́lẹ̀ láti gbà tí wọ́n ti wá fọ́ ìgò lórí ẹ̀sìn kò gbádùn ara ẹ̀ ó ti lọ ilé ìwòsàn lẹ́mẹ̀ẹ́ta báyìí. Àgbọn ń sẹ́ oyin ń sẹ́ ìkàmùdù náà ń sẹ́ ojú olóko dẹ̀rẹ̀ gúdúgúdú yìí. Ọ̀gá Kókó ní òun kọ́ lòun rán àwọn yẹn ǹjẹ́ wọ́n rí àwọn yẹn mú ṣé wọ́n fa àwọn ọlọ́pàá lọ́wọ́ ibi tí mò ń lọ nìyẹn lórílẹ̀‐èdè wa náà wọ́n ká gbogbo sílé tó wù. Láti gbà yẹn sìn àti gbọ́rọ̀ yìí pé àwọn tó ṣiṣẹ́ yẹn wọ́n kó wọn wà lágọ̀ọ́ ọlọ́pàá àwọn yẹn yan kiri gboro. Láwòrí tán fọ́gò lórí ẹ̀ Láwòrí tó ń ṣe tíátà ní o tó fọ́gò lórí ẹ̀ òun ò gbádùn báyìí àwọn yẹn dẹ̀ wà kò sẹ́ni tó dẹ̀ kò sí ọlọ́pàá tó gbé wọn. Kókó tó wá ní òun mọ̀ ń pẹ̀ kí ló dé tó wá lu agbára ẹ̀ gẹ́gẹ́ bí ìkan náà àwọn alágbára Èkó kan fi wá àwọn èèyàn jáde kan fún àwọn ọlọ́pàá lọ́wọ́ pé ẹ má borúkọ mi jẹ́ ẹ̀yin ni kẹ́ lọ fi ojú wo ní òfin àwọn èèyàn kiri gbòòrò. Àwọn ọ̀gá wa ní iṣẹ́ tíátà níbo ni wọ́n wà ìkan nínú yín ọmọ ẹgbẹ́ wa wọ́n lá pé èmi náà jó ní tíátà ló jẹ́ kí n fẹ́ fìkàrà sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí ọmọ ẹgbẹ́ wa
tó jẹ́ ọ̀gá tiwa tó jẹ́ ọ̀rẹ́ yín tó jẹ́ ọmọ yín tó jẹ́ colleague yín ní nǹkan yìí ṣẹlẹ̀ sí báyìí kò sẹ́ni tó sọ̀rọ̀ tí Yomi bá wá take up yà ní ó ti bẹ̀rẹ̀ wàhálà ẹ̀ nígbà tó ọ̀rọ̀ tó yàn á má kú ṣẹlẹ̀ lẹ́nujọ́ mẹ́ta yìí ọ̀pọ̀lọpọ̀ yín ló jáde tó sọ̀rọ̀ lẹ́yìn tíátà o àwọn tíátà àwọn ọ̀gá wa o ọ̀pọ̀lọpọ̀ ló jáde o tí wọ́n condemn bọ̀bọ̀ tó ṣépè fún ọmọ tó yàn á má kú o ẹni tó ṣépè lásán nìyẹn o ẹ̀yìn sì máa torí pé ọ̀rọ̀ tí wàá kọ̀rọ̀ kókó tẹ́yìn olóṣèlú ẹ̀rín tíátà kan dẹ̀ wà lára wọn tí ẹ̀ ń jẹ lábẹ́ wọn sọ̀rọ̀ ń sì ẹ̀ ń bẹ̀rù àbí ẹ̀ ń bẹ̀rù tí a bá wá rò pé nǹkan ò ní yíwọ́ tí nǹkan bá padà wá yíwọ́ kí lẹ fẹ́ sọ ń gbà yẹn tí nǹkan ní bá wá padà mẹ́mí àbàbá ẹ̀ lọ́wọ́ náà ní jẹ́ kí ẹ máa sọ ẹ máa tẹ candlelight irọ́ àbí tẹ̀dẹ̀ mọ́ ibi tí nǹkan ti wá. then ǹjẹ́ ẹ tiẹ̀ gbígbésẹ̀ pé a fẹ́ mọ òkodoro ọ̀rọ̀ yìí ta ló ṣiṣẹ́ yìí ta ló jẹ̀bi ọ̀rọ̀ yìí ta ló sanwó ilé ìwòsàn tí bàbá yìí tó ń lọ báyìí ó ti dẹ́lẹ̀ kẹta báyìí gbogbo iṣẹ́ tó ń fi bọ́ọ̀yà wá tọmọ ẹ̀ báyìí kò lè ṣe mọ́ sí báyìí báwo ló ti fẹ́ survive báwo la ṣe máa dẹ́kun nǹkan yìí torí nǹkan yìí ó máa ń rí ṣẹlẹ̀ sí àwọn onítíátà lóòótọ́ mo rántí kí n má sọ̀lú yẹn nígbà tí bàbá Ògúnjìmí Ayára Zégo ògùn náà máa fi fọ̀rọ̀ kẹwọn tàbí wọn lọ sí burial kínní ńgbà yẹn tẹ́lọ̀ SMC ọlá pé bàbá yẹn jẹ́ èèyàn because bàbá náà OPC member ni bàbá táwọn kan yẹn dé tẹ́lẹ̀ àwọn ọmọ onílé ọmọ àdúgbò ọmọ kínní kan fẹ́ gbowó lẹ̀ báwa ni owó MC tó ń gbà òun ti ná patronage tó ń gbà balance òun ò tí ì rí gbà ẹni sùúrù kóun parí MC náà bá yarí bí ẹ ní ṣé ẹ̀mẹ́ ní tẹ̀ ń bá sọ̀rọ̀ ni torí wọ́n ní àwọn máa da pàtí yẹn tó bá ti fáwọn lówó just imagine ẹ̀rẹ́ tí àwọn kan náà gbà kan náà tó léwọ́ ẹ̀sẹ̀ sí ọ̀gá ògògó so a ní láti kọ́ lóòótọ́ ẹ̀ ń pọ́n wa lé níbọ̀ tí ẹ bá kiri wa lójú agbo ẹ má wò pé ẹrú ni wá tó bá jókòó bí ọba sáyà rẹ ni kí kó wá máa sọ pé dandan celebrity kan gbọ́dọ̀ recognize ẹ bí a wá MC bí kan tí ò bá ti recognize ẹ the next thing ni pé kó méjì wá ọ celebrity kan gbọ́dọ̀ sanwó ilẹ̀ bí a wá ṣe ìyá sinimá níbi tí ẹ wà ní ọ wá ṣe nǹkan tí ò bá ti sanwó ilẹ̀ kó méjì wá. So now mọ̀kànmọ̀kàn ló yẹ kàn mo ń challenge gbogbo ẹ̀yin àgbàgbà òṣèré kẹ́ ẹ dìde kẹ́ ẹ sọ̀rọ̀ yìí Láwòrò gbọ́dọ̀ kú ẹ sọ̀rọ̀ in one voice because nígbà tí gbogbo ń bá ń bẹ̀rù ń sìn tí bọ̀dá Yomi nìkan bá dìde ojú àti padà wà lára ẹ̀gbọ́n yẹn àwọn kan sọ pé títí ẹ ti pọ̀ jù títí ò dẹ̀ pọ̀ jù pàgọ́ lórí èèyàn mo rí orí yẹn èmi gángan rí mo rí picture orí yẹn mo wẹ̀ báwo làwọn èèyàn ṣe lè burú tó bí eléyìí kẹ́ pàgọ́ lórí èèyàn láì bá yín jà a recognize èèyàn lágbà yẹn ni kò wà ókè ń sìn kò dẹ̀ sẹ́ni tó sọ̀rọ̀ nǹkan tó tẹ̀gbọ́n ní pé gbogbo ẹ̀yin tẹ̀ ń dún hùhùhùn tẹ̀ ń pariwo ní last week lórí ọ̀rọ̀ tó yẹn má kú kò sẹ́ni tó sọ̀rọ̀ nù yín ọ̀rọ̀ ẹ̀mí náà látún sọ yìí náà ṣé ẹ̀mọ́ Láwòrì ni ṣé ẹ̀mọ́ ni ẹ̀mọ́ ni ẹ̀ ṣe sọ̀rọ̀ ń sìn ẹ̀ ṣe sọ̀rọ̀ gbogbo ẹ̀yin tẹ̀ ń pariwo ní last week lórí ọ̀rọ̀ tó yẹn má kú kí n bọ̀ lẹ́ tún wà báyìí tẹ̀ sọ̀rọ̀ that is just my question. Yomi sẹ́ gbọ́ ní ìjẹta yín sìn ní wọ́n ti ń yarí sìn àwọn gẹ́gẹ́ ti gbọ́ náà wọ́n ti sìn sẹ́yìn fún ọ̀sọ́ anything tó bá yà wá máa blame ìjọba àbí Tinubu tún lọ ṣe lé báyìí àbí ṣé Tinubu la ṣe fẹ́ kí gbogbo ẹni Tinubu máa gbọ́ àdènà àlẹ́gbọ́n tíátà àwọn nǹkan kéékèèké ló yẹ kí àwọn ẹgbẹ́ tíátà tá à ń ṣe kẹ́ máa dá sí pé ìyà ò gbọdọ̀ jọmọ ẹgbẹ́ yín gbé àtẹgbẹ́ ANTP ni o àti TAMPAN ni o àti AGN ni o àti movement ambassador ni o àti gbogbo nǹkan kéékèèké ló yẹ kẹ́ máa dá sí náà ìṣèwé kẹ́kẹ́ máa jókòó kẹ́kẹ́ máa ṣe artist night kẹ́kẹ́ jó pápá dúró wọ̀wọ̀wọ̀ ó ti tán kó jẹ́ nǹkan tí gbogbo mítìnì máa darí lórí nínú náà nìyẹn wọ́n fẹ́rísìm àwọn ọmọ ẹgbẹ́ yín ó yẹ kó jẹ yín lógún
welfareism ó yẹ kó jẹ yín lógún, ó yẹ kó jẹ wá lógún. Èyàn ní máa yẹn náà, èyàn ní Láwórì táwọn yẹn kì í ṣe ẹranko. Ṣẹ́tẹ̀ rí àwọn tó wà àwọn tí ó wà ní Èkó yìí tán àwọn ń ṣe agbèrò, tán àwọn ń ṣe kíní, wọ́n ti sọra wọn di gbákejì Ọlọ́run lÉkòó yẹn. Wọ́n kàn wù wá mí. Everybody wá máa bẹ̀rù wọn, kò wá ṣe tó fẹ́ sọ̀rọ̀ ní ìlú tó ní ọba tó ní ìjòyè, lórílẹ̀-èdè tó ní ọlọ́pàá tó ní agbófinró. Tọ́wọ́n yóò bá ká wọn. Ẹ fẹjọ́ wọn sáwọn agbófinró. Déèjọ ẹ̀yin ajàfẹ́tọ̀ọ́ ọmọ ènìyàn ẹjọ́ bá dìde lórí ọ̀rọ̀ Láwórì. Ẹ̀rù ń bà àwọn ọ̀gá wa ní ṣiṣẹ́ tíátà, wọn ò fẹ́ sọ̀rọ̀. Ẹ̀rù Koko Zaria ń bà wọ́n. Tó bá dẹ̀jẹ̀ Koko Zaria ló ṣiṣẹ́ yẹn, ẹ̀rù àwọn tí ó ṣiṣẹ́ yẹn ń bà wọ́n torí Koko Zaria ti wẹ́rẹ̀ bóun mọ̀ ń pẹ̀. Bọ́ tí ò bá mọ̀ ń pẹ̀, ẹ bá wa gbọ́ àwọn tó ṣiṣẹ́ yẹn jáde. Sáwọn èèyàn mọ̀ wọn lójú agbo ni. Sáwọn èèyàn mọ̀ gbà tí ṣe bójú agbo ló ṣiṣẹ́ sí báwọn ló wà ń bẹ̀. Tí wọn wà láwọn yẹn mú sìn. Ẹ̀yin ajàfẹ́tọ̀ọ́ ọmọ ènìyàn ẹjọ́ ẹ̀dìtẹ̀ ẹjọ́ ẹ̀ràn wá lọ́wọ́. Ẹ má yẹ kí Láwórì kú. Ẹjọ́ mò ń bẹ̀bẹ̀ ni. Ẹ má yẹ kí Láwórì kú. Tẹ́rù àwọn tó ṣiṣẹ́ yẹn bá ń bá àwọn ọ̀gá wa. Ẹjọ́ mo bẹ̀ yín ni. Ẹ gbá wa dìde. Ìfọwọ́lágbáni lójú ọ̀rọ̀ ìfẹ́ jẹ́. Látijọ́ ẹ̀ máa Láwórì ò gbádùn ara ẹ̀. Ó dẹ̀ ń lọ hospital, ó náwó. Kò lè lọ bí iṣẹ́ láti bóyá wá tọmọ. Ìyàwó ẹ̀ sunkún ní last week, ìyàwó ẹ̀ sun ẹkún. Tí mo wo fídíò yẹn. Nínú fídíò tí Láwórì kọ́kọ́ ṣe ń jọ́ tí wọ́n ti ọ̀rọ̀ sí ṣẹlẹ̀. Ó ń sunkún pé gbogbo Nàìjíríà ẹ gbà mí, ẹ má yẹ kó ń kú. Kò dẹ̀ sẹ́ni tó sọ̀rọ̀. Àwọn ẹ̀jẹ̀ síbẹ̀ nípa àwọn ò gbọ́. Àwọn ẹ̀jẹ̀ síbẹ̀ nípa àwọn ò gbọ́. Torí pé ibi tó ṣẹlẹ̀ sí. Ó dẹ̀ ká jẹ́ kí kankan wà lórílẹ̀-èdè yìí pé apárò kan ò gáyù kan lọ àfihàn tó wá gorí ebè. Àwọn nǹkan ò lè máa fi ayé nǹkan tèmi máa ń sọ nìyẹn. Kò yẹ káwọn kan máa sọ láyé ká máa mú ní ayé nira gbé fáwọn kan. Ká máa rò pé àwọn làwọn wà ń bẹ̀, àwọn làwọn wà ń bẹ̀. Ẹ̀yin tẹ́ dẹ̀ ní agbára láti jẹ́ kó mọ̀ pé kì í sáwọn ìdánwò wà ń bẹ̀. Ẹ dẹ̀ dákẹ́. Ẹ bá fowó fi mú wọn. Tọ́wọ́ àwọn ọ̀gá wa nídìí iṣẹ́ tó bá ká wọn tẹ́rù bá ń bà wọn yẹn láti sọ̀rọ̀. Ẹjọ́ ẹ̀yin tẹ́ mọ̀ nípa òfin, pàápàá ẹ̀yin ẹgbẹ́ ajàfẹ́tọ̀ọ́ ọmọ ènìyàn, ẹ bá fi ọwọ́ òfin mú wọn. Bí akẹ́tì ẹ̀ padà dé ẹgbẹ́ mi sílẹ̀ tó máa jẹ́ ẹgbẹ́ ajàfẹ́tọ̀ọ́ tíátà, ajàfẹ́tọ̀ọ́ àwọn oníṣẹ́ tíátà, because ẹgbẹ́ ti ń pọ̀ jù, ìfìyàjẹni ti ń pọ̀ jù, challenges ti ń pọ̀ jù, ìyà yìí ti ń pọ̀ jù fáwọn oní tíátà. À ń gbìyànjú tiwa láti mú society dá, láti múnú ẹ̀yin èèyàn dùn, ẹ̀yin náà múnú wa dùn. Tẹ́ bá rí wa ẹ wò wá pé èèyàn ni wá. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan là ń là kọjá tú àwọn iṣẹ́ tà ń ṣe yẹn. Ẹlòmíì tó pé ó fẹ́ lóòótọ́ àwọn owó ń díẹ̀ lóòótọ́, ṣùgbọ́n ṣe pé bàmí yẹn máa miscalculate rẹ pé ẹlòmíì ó máa sọ gbogbo dúkìá ẹ̀ nù, still ẹ̀ tó máa pàdé ẹ̀ lóde ẹ̀ tó máa ní kó sanwó lẹ̀. Tẹ́ ẹ̀ mọ̀ ẹlòmíì wà tẹ́ pé artist náà lọ pé ṣe gbogbo ọ̀kadà wá sí di MC tó wá ṣe ogun ọ̀kadà wá ṣe tó ilé bá dá ṣe ó máa gùn ọ̀kadà wá ní ẹ̀ tó pé tó kó sanwó lẹ̀. Tó bá san ọ̀ràn ni ẹ má ṣe báyìí fún wa mọ́ náà. Pọ́n wa lé ẹyẹ wa sí ẹ múnú wa dùn, àwa náà ń dùn yín náà. Dẹ́n paríparí nípa ẹjọ́ ẹ má yẹ kí bàbá yìí kú ká tó sọ wa máa jà fún. Ẹ má yẹ kí Láwórì kú ká tó sọ wa máa jà fún. Ó bẹ̀yìn ni. Ẹjọ́ ẹ bá mi share fídíò yìí, ẹ bá mi share fídíò yẹ kó tó máa dé. Dẹ́n mo wá bẹ̀ gbogbo ẹ̀yin tí ẹ jẹ́ followers Ọ̀gá Koko. Ẹjọ́ torí àwọn kan ti wà tó yẹ pé wọn kì í fi ọgbọ́n bí ọ̀rọ̀ èèyàn wò kan tó react. Ìsìn náà máa sọ pé dúnkokò, kéèyàn má dúnkokò mọ́ mi o, kéèyàn má dúnkokò mọ́ mi o, kéèyàn má dúnkokò mọ́ mi kó lè dalẹ̀ mi ṣe. Because ọ̀rọ̀ yìí mọ̀kànmọ̀kàn ló yẹ kàn. Mo rántí ń gbà kan, I'm very sorry to say this, láyé OPC bá tó OPC sì múlẹ̀ báwọn kan ṣe jáyé payábayàbá ní wọn nìyẹn. Ẹ gba ìyàwó kó yá wọn lówó kán má dá padà ń gbà yẹn. Nígbà tágbára ń gùn wọn, so agbára tó ti ń gùn àwọn kan náà báyìí. So ó ṣẹlẹ̀ sí sáìdì àwọn onítìátà lẹ́nu ni. Tí o bá rí òtọ́rọ̀ tó sọ, ó lè ṣẹlẹ̀ sí sáìdì tẹ náà lọ́la, ó jẹ́ àwọn fashion míì ló máa fọwọ́ lágbàwọ̀ náà lójú. Oye, so ẹfọ́ òkè ilé ẹ̀fọ́ láwo ilẹ̀ òkè sọ fún ilẹ̀ pé kí ilẹ̀ súnmọ́ kó ń jókòó.
Dèmi ò ṣe kí like pé kéèyàn lára máa fi ayé ní èèyàn lára bí tiẹ̀. Me like it naturally. I don't like it. So nature tèmi nìyẹn. So ẹ jọ̀ọ́ bá mi share video yìí and ẹ bá mi subscribe sí YouTube channel mi Ajomade mo bẹ̀ gbogbo ẹ lólùfẹ́ mi ni. Ẹ bá mi subscribe sí YouTube channel mi Ajomade. Ẹ bá mi follow page yẹn, ẹ bá mi follow page mi Ajomade. Ẹ bá mi follow page yẹn bẹ́ẹ̀, ẹ máa follow, ẹ bá mi share video, ẹ bá mi tẹ like and love, ẹ bá mi tẹ like and love, ẹ bá mi tẹ like and love. Ajomade lórúkọ mi. Mo kí gbogbo yín tẹ́ ń wò mí. Ire ó dàbọ̀.